ومن لم يكن يفعل فإن دعاءه يجري قبل أن يرقى إلى ربه حجبا حمدا لمن أكرمنا بأحمد وزاده فضلا على من أوجب وصلى عليه وعلى من شهد من كل من صدقه ووحدا حمدا لمن أكرمنا بأحمد قوتي àánú Ọlọ́run àti ìfẹ́ tí a jọ ní sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa hubbu salihin wa hubbul khayr lil ghayr mẹ́ta ni mẹ́rin àwọn míì màmá kí a fẹ́ràn Ọlọ́run nìkan ni wọ́n dúró sí wọn ò kù náà nábì Muhammad Ọlọ́run kan nábì sí hamda yára hamda liman akramana bi ahmada wazada fadilani ala man awjada wazada lọ bí tí ì ṣe nǹkan wọn gbogbo àgbáyé ní wò ní ó ṣe lè ṣe wazada fadilani ala man awjada wazada fadilani ala man awjada. Àwọn tí a máa yóò bá nábì wọn tí ìdéjọ́. Hamadan liman akramana bi ahmada wa zadahu fadilani ala man awjada wa zadahu fadilani ala man awjada. Ẹjẹ́ á kí Ọlọ́run kó kú sẹ́ Allah ọba lè kéwú hamudan liman akramana bi ahmada bil afiya wassalam wa zadahu fadilani ala man awjada وزاده فضلاني على من أوجد. Àwọn náà kú sí àmọ́ kò pé Ọlọ́run náà sì ló ní kò pé ó ní in kuntum tuhibbuna Allah alábìnrin fattabi'uni qul in kuntum tuhibbuna Allah فاتبعوني يحببكم الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. كما زعمتم gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí ń wí fara ayé pé ẹ fẹ́ràn Ọlọ́run Ànábì ní kò lè pé fattabi'uni àfi kẹ́ tẹ̀lé tèmi tẹ́ ẹ bá ti tẹ̀lé tèmi ó wá mẹ́sì wá yóò bèbè kọ́ mọ̀ wọ́ ìgbà yẹn Ọlọ́run máa fẹ́ràn yín fúnra rẹ̀. Al-Ghazi
ó fẹ́ ti mọ́ mi lá àjòkó rẹ̀. قل إن كنتم تحبون الله ọmọ ìbílẹ̀ wa tá a fẹ́ràn lọ́wọ́ àtàlẹ́bí Muhammad. فاتبعوني يحببكم الله pé fún kó máa ṣe. فاتبعوني dókítà Gúúsù. يحببكم الله dókítà Kamaluddin Boyega Salman Hussein Abdulrahman Al-Imam. قل إن كنتم تحبون الله ìdúrà bàbá wa ń sáré tí ó kú ẹ̀mí ó gbà ilé ìmọ̀dé tiẹ̀. فاتبعوني يحببكم الله má jẹ́ mi tiwa náà kúrú. فاتبعوني abẹ́ ọlọ́run. يحببكم الله méjèèjì náà ò tún lè ṣiṣẹ́ déédéé. Kò pé tó. ọkọ̀ ọ̀bù sọ̀lìhìn. Allahu akbar. tọ́ba lọ gba tànẹ́bí ọgbà tọ́lọ́ ọwọ́ ní òsáwọ̀ ẹ̀ ń súnfí. Yóò sì sú. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo tànẹ́bí gbé kalẹ̀ ẹ̀ ń súnfí ni ẹ gbé. tí ìbá ṣèṣin gbogbo àwọn tó kọ tíra àjọ ń ta àdáyé bá ní tẹ̀sùbá ni wọ́n. Tẹ̀sùbá ni wọ́n. Ojúwe wọn ni. sí ojúwe wọn ni. Ojúwe wọn ni. ọwọ́ amọ̀mẹ̀fẹ́ ànábì yìí lọ́wọ́ ni kò sí ń jẹ́ wèlíì kò sí ń pa ń bẹ. Nǹkan bẹ. bàbá kò sí wá sí páì Wá sí. ẹjọ́ ẹ dákun ẹ lọ wo tíra at-tafsir wal mufassirun njọ tí ádámà kì í sànẹ́bí nìkan ló kọ́ lọ sọ́mọ̀ bó lọ wí ọdẹ ẹ̀ńtẹ̀lẹ̀dí kìnnìkan la. أنت الذي لما رفعت إلى السماء bíkà بك قد سمت وتزينت الشركاء ádámà náà kò sí ànẹ́bí ọlọ́run tí wọn ò mú ẹ̀mí rẹ̀ tó jẹ́ òjíṣẹ́ dọ́dọ̀ ọlọ́run Allahu Akbar. njọ tó wá lọ ẹ dákun yẹn àgbàlagbà má bínú. Ìjọ tó lọ. njọ tó ń wá lọ tí ádámà débẹ̀ ó wá bá àwọn àṣẹmí kàmá kì í ṣe abara àwọn amílábẹ́ àlàárà sí ọlọ́run Wọ́n ní. ó wá ní ṣèbí ẹni kò sí tó débì rí ọlọ́run sí mi rẹ gbogbo létí yẹn bá wọ̀ tí ọ̀rọ̀ ọmọ kíkà àbọ̀ kú padà Yọ ilé bá wọn. àwọn tó ń wo ààrẹ wọn ó ti bóde ṣùgbọ́n wọn yìí sẹgbẹ́ rẹ̀ Gbàrẹ̀ ni wọ́n jù ọ lọ. èmi ìdá ọkọ̀ tíra lóde ṣùgbọ́n torí àwọn critics أنت الذي لما رفعت إلى السماء ẹjọ́ ń bá kéèyàn àgbàlagbà ọ. بك قد سمت ó wá ló dáa tó ọba ní ẹ̀dá ni wọ́n tá a ní tó súnmọ́ lápọ̀tún rẹ̀ Ta ni? ọlọ́ọ̀ni Muhammad وتزينت الشركاء بك قد سمت ṣe bínú. وتزينت الشركاء ó dáa ta lè léyìí Ta lè yí? tó tún pọ̀wọ́ lè yí ó ní bíntu Fatima Allahu Akbar ọmọ ẹ̀ tí ò tí ì bínú. Ọ̀nà. ó dáa èwo ló pọ̀wọ́ lè yí Ta lè yí? ó ní báàlù ha ọkọ rẹ̀ àlínú Ọ̀pọ̀ tí ó fẹ́ bá ti wà nù. tí ó fẹ́ Fatima. àwọn wá ní ìmọ̀lẹ̀ méjì tí wọ́n mí lọ́kọ̀ọ̀kan ẹ̀gbọ́ oríṣìíríṣìí ìhìmà ìbejì méjèèjì tí wọ́n bí èsì méjì ní o Hassan àti Husseini Bẹ́ẹ̀ni. àrọ́mọdọ́mọ méjèèjì tí ń bọ̀. Ọmọ rẹ̀ méjì tí ó wà náà. أنت الذي لما توسل آدم من ذنبه بك فاز وهو أباك nígbà tí Ádámù wá lukùn Ọlọ́run Tó lùkùn. لما توسل آدم wọ́n pàdé Jìbìrìlù tí Ádámù àti sanna ní tó ń jọ́ tó sẹ̀ ogójì ọdún ló fi lè borí sókè 40 years ló fi wọlé báyìí. 40 years nítorí kọlù. ọ̀nà òkè olójú wo ní fi wọ náà Ẹni wí fún ọ. létí tìjú
kìlọ̀ fún mi. èyí tí ẹ máa tijú ní bí ẹ bá ti ẹsẹ̀ tó tijú ìyá rẹ̀ ò ní pọ̀ kì í ṣe pé ò ní jẹ́ àmọ́ kò ní pọ̀. olókùn fúyẹ́. ọmọ rẹ̀ náà ó da ẹ̀wà tí wọ́n fi ṣe mẹ́mẹ́ ìsinú nù. ó wá lẹ̀ má gan náà pé màámi ó nà mí. sẹ́mi pé ìyá rẹ̀ ò lè pọ̀ mọ́. ó wá wọlé mo ti da eré nù. àánú ẹ̀sìn tẹ́ bá ṣe. bàbá rẹ̀ ò bá sunkún ní tó fojú ẹ̀ rí. àtẹlẹbí làmá tó sọlá Ádámù. Jìbìrìlù wá pàdé Ádámù ó ní ọ̀sìn dẹ́dọ̀ ó ní ìrẹ́ ẹ máa gbọ́ ọlọ́run wá ní àwọn áhùláhì ẹ̀gbọ́ sọ́fù àti ìmọ̀ kálíkì wà khasati. Akramakumullah. àwọn ẹni ẹ̀sà nínú àwọn àrísìtú lọ́yìn nínú mọ́ra àwọn tó ń wó yìí ní ẹ̀sà ní á. ó wá ní wọn ọlọ́run dákọ̀ wọn fún mi ọlọ́run ni wọ́n fẹ́ kó mi lẹ́sẹ̀. kò lẹ́sẹ̀. tí n bá ti dákọ̀ wọn ipá rẹ̀ ó kà mí. ìtọ́nà dàrí Muhammad Fatima ni ọkọ rẹ̀ Àlí ni Hasan ni Hussein ni ó bá dákẹ́ ọlọ́run wá gba alágbè ńgbà tó sẹ̀. ìdí ọ̀rọ̀ tí. Jìbìrìlù wá ní ọmọ tó fi bẹ̀rẹ̀ lọ àtọ̀ rí ń jọ́sí lọ́dọ̀ rẹ̀ ńkọ́. níjọ́ ọlọ́ọ̀dọ́ rẹ̀ àtọ̀ ọba. ṣùgbọ́n ti dákọ̀ wọn fún ọ àtọ̀ fi bẹ̀rẹ̀ náà nù ẹ̀dá tó bá níwọ̀n fẹ́ nìkan sọ pé ọlọ́run wọlá alágbájá kò kéwú jìnnà ni kó wá tún kéwúké. kéwú jìnnà ni. wọ́n ṣe fẹ́ yẹn bẹ̀ lọ. ìsọkúsọ ni. ó wá yíwọ́ tányányá. ó yíwọ́. Ádámù ni ya Rabb bí Muhammadi. sallallahu alaihi wasallam. wa bintihi wa ba'liha wasbtihima. ighfir li khati'ati wa kaffir anni sayyi'ati. Allahu akbar. ó lọ náà mo fi Muhammad bẹ̀ ọ́. mo fi bẹ̀ ọ́. àtọmọ rẹ̀ bìnrin jọ́sìn àti ọkọ rẹ̀ tó ló ó sì pàtàkì àtọmọ méjèèjì tó ni wọ́n ń bọ̀ Hasan àti Hussein foríjì wọn lọ́nà ó kí ló dé tí mo sọ fún ọ. káì. Jìbìrìlù ọ̀sìn rẹ létí kí ló dé kọ́ wọn létí ọdọ̀ ní fún tó wí ni kò foríjì ọ. àtẹlẹbí làmá tó sọlá Ádámù. bẹ́ẹ̀ má sọ̀rọ̀ kó sọ fáwa. mi ò dán bí bíkàfà zawawa abaka. ṣé n fi hàn yín. ẹ fi hàn. ọ̀rọ̀ orí kọ́. ọ̀rọ̀ orí kíni sí mo dákọ̀ tíra tó sọ. bẹ́ẹ̀ náà tíra. gbàtọ́ bá ike láti bẹ̀rẹ̀ dópin ọkàn mi tó wà. so ìwọ náà lọ sa ìsọkọ́ ní bàmọ́ bí ó wà. àtẹlẹbí làmá tẹwà kásọ tí nàka tó sọ pé ìjàjì kọ́ ọlọ́nẹ̀. sọlá Ádámù. ọ̀nílẹ̀ owó tíra. mi ò dán bí bíkàfà zawawa abaka. Adam ẹ̀gbọ́ wọ́n ní kíni wí. Lamma tawassala Ádámù. Ádámù nítorí tó fi Ádámù sí àkàsọ̀ tó fi ṣe ìdí rẹ̀ bẹ́ẹ̀ ọ̀kárí. min dhanbi níbi ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. bíkà fàáza. bíkà tawassala bíkà ẹ̀gbọ́ Ànábì Ádámù tawassala bíkà min dhanbihi fàáza. nígbà tó fi ọ́ sí àkàtọ̀ tó fi ọ́ sí ìdílé bẹ́ẹ̀ sọ́dọ̀ fáázà níjọ́ ló tó lànà wàhálà tó wà àbáàkà tí bàbá ńlá rẹ̀ ni ó sì fi ọbẹ̀ lọ. àbí ṣe fi ọbẹ̀ lọ. bàbá ńlá bàbá rẹ̀ ni Ádámù wáyé tó fi ọbẹ̀ lọ. òrùwọ́tọ̀ pọ̀ ọmọ rẹ̀ ò ní ju ọ̀lọ́ tiẹ̀ náà ó tàkọ́ tó kú. bẹ́ẹ̀ni. ọmọ ní gbéni ní ìgbẹ̀rún tẹ́yẹ̀ bá ń dàgbà lọ. bí tẹ́yẹ̀ bá ti ń wíkì lóye kọ́ mo ti gbé. bẹ́ẹ̀ni. má bẹ́ẹ̀ lọ́n kọ́ fogún lẹ̀ fọmọ kó pọ̀ bẹ́ẹ̀ lọ́n kí wọ́n lè ṣe tó dáa lójú ayé rẹ̀ ni. èmi ni wọ́n pè ó sùkúl tó ọkọ̀ kalẹ̀ kò ní jọ lójúmọ́ bọ́ọ̀lù ọmọ jèrè. mi ò dán bí bíkà fàáza wà bàkà. ó dá fún bàbá fún rẹ̀ tààrà lórílẹ̀ ayé. bẹ́ẹ̀ni. ṣé bàbá ẹ̀ gbà ó kò ní tàbá rí má àmọ́jọ́ tí wọ́n kọ́ tiẹ̀ iṣẹ́ ìbẹ̀rẹ̀ kọ́ ẹ̀. láti kọ́. lẹ́ẹ̀fì máa kó ti jù ọ́ lọ nípìnlẹ̀. Gànà bẹ̀rẹ̀ fúláàtì. àwọn òsì omi lára àgànná nípìnlẹ̀. òsì omi lára àgànná. kàńgálẹ̀. wà bí kàlí khalilu. ẹ já sòdodo. àfàdàtì náà rò.
بردا وقد خمدت بنور سناك. ó sì mọ ọmọ kí mo ṣe travel dé mi wọn ń kó mi kẹsẹ̀. أنت الذي wàbíkà وبك الخليل ńjọ́ tí Ibrahim náà tó lukùn Ọlọ́run tó lukùn ńjọ́ tí wọ́n sọ ọ́nù náà. دعا bíkà dàá ẹ̀gbọ́n wàbíkà al-Khalilu dàá al-Khalilu dàá bíkà. فادت ناره lóòrù fàádàt bàrẹ̀. بردا وقد خمدت بنور سناك. ṣèbó kọ̀ọ̀rẹ́ ló dá nínú ilé. ó ṣe ní Muhammad. Ọlọ́run ní ẹ máa tutù ó ti dá kọ̀ọ̀rẹ́ mi ọ̀ gbọ́dọ̀ jó. بردا وقد خمدت بنور سناك. jẹ́ fìyẹn lẹ̀ tó nìyẹn dákẹ́ mọ́. أنت الذي فينا سألت شفاعة. ناداك ربك لم تكن لسواك. والله يا ياسين مثلك لم يكن It's impossible. في العالمين وحق من نباك. Wọ́n tó jẹ́ ńlá bẹ̀ torí ẹ̀yin ní kátàkátà. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ̀dá tó bá kéwú mo fẹ́ kó yé yín lónìí. Lónìí. Tó bá tako tàṣáwù tó takò àwọn kan pé kéwú wọn ò jẹ́ ní ìmọ̀ foundation rẹ̀ ló takò. Mo ló ti kọ́ ké mo ló ti kọ́kọ́ yé mo lè máa kọ́kọ́ ti wá tó mọ̀ pé èyí lọ́tún èyí ló sì. Àlàfà pìlẹ̀ rẹ̀. Kó yọ àfá àpilẹ̀ rẹ̀ kó òbí lè rè ò bá ní wó. Kílámà kọ́ mọ̀ lọ. Ó ṣe lémi ò sí nísìn. Àbí? واصبر نفسك مع الذين يدعون ربهم. Ẹ̀dẹ́kùn bí lè ṣe dáa tó yìí. Ẹ wo iye nǹkan tá a fi ṣàdírẹ́sì rẹ̀. Bẹ́ẹ̀ni. Mélòó ni nǹkan tá a fi pilẹ̀ rẹ̀? Àbí granite nǹkankan. Ṣé bẹ́ẹ̀ kọ́? Ìjọ ṣe yọ kúrò ń bẹ. Tó ṣe yọ mọ́. Tábà yọ foundation kò dára dé kí ni ó ṣe? Yóò wálẹ̀. Ilé rẹ̀ ò ní wó. bí gòkàtì. Ìjà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ torí mission wa ń bí lónìí. Àmì ń bẹ náà tó yẹ pé ń tẹ́ gbé lọ́wọ́ nù èmi sì wojú yẹn láti sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ lè ṣàlàyé fún yín ní tẹ́ gbé lọ́wọ́ fi jọ yín lójú ẹ ti fail. Fail. Gbogbo àgbàlagbà tẹ́ kọ̀ndẹ́mù yìí àwọn nìpìlẹ̀ àwọn nìpìlẹ̀. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ lọ gbà lọ kó tó lọ Misra kó tó lọ Cairo kó tó lọ Madina kó tó lọ bí pa. Ọjọ́kọ́ wájú tábà ẹ̀ tó tẹ́ nílẹ̀ níwájú àwọn àfáà kan. Ìmọ̀ wá dé ìmọ̀ ọwá lọ ní ìmọ̀ yìí mọ̀ ẹni bá ti ní òsí àná yóò kò ní jẹ́ ọ̀la rẹ̀ òsì ní sí mọ́. Nímìlẹ́kẹ́. Ọlọ́run sọ kí wọ́n pilẹ̀. Àbí wòròwòrò àbágbájá òsì tó pọ̀. Ọ̀dọ̀ àwọn ará ìjọ ní kí ó wà. Ibẹ̀ ló wà. Ìjọ náà máa kí ó. Tọ́bọ̀ bọ̀ bá nàbí ibẹ̀ tó gbà pọ́nà mi tó kọ̀ pọ́nà bí ibẹ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀tún wá gbà àwọn kan gbọ́ pé àwọn ẹni ẹ̀sà ní lórílẹ̀ ayé. Bẹ́ẹ̀ni. Ó sì bẹ lójú ayé ànábì náà. Bàbá ànábì jókòó ọjọ́ kan gbogbo sàhábà wọlé wọ́n wọlé ó sì sí tẹ́lẹ̀ kò fásọ bó tán ẹ̀gbọ́n tí ò dáadáa báyìí. Kò fásọ bó tán. Ìbọ̀. Abubakar wa yọ báyìí ó kàsáré dasọ bó tán. Ó daṣọ bò ó. Wọ́n ní kí ló dé ó lẹ́yìn tó náà ti jú nìyẹn ti jú. Wọ́n ti jú ẹ̀. Bẹ́ẹ̀ ni Umaru náà ṣe kíní kan jọ kan. Bẹ́ẹ̀ni. Àdébílẹ̀ mi fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ lójú ẹ̀ torí èèyàn ńlá ni wọ́n ní lájú ọ̀nà ni ó lẹ́yìn tí àṣetá ni máa sá fún. Ó lè sùn bẹ́ẹ̀ rù ẹ̀ nígbà fún lọ́wọ́. Umaru ló Faruk. Gbọ̀dọ̀ tí wọ́n ní òsè ní ẹ̀sà. Àbí? Irú kéwò nù. Ẹ lọ pátì. Ẹgbà kan náà ni á sáwásáwá. Ẹlẹ́ẹ̀kẹrin tí mo léyìn gbọ́dọ̀ gbàgbọ́. Tí ó fi rí ìyọnu Ọlọ́run, oníkéyìn máa fẹ́ dáadáa fọ́mọ làkejì. Allahu Akbar. Ẹ tẹ̀lé mi dáadáa. Allahu Akbar. Ẹ gbọ́. Allahu Akbar. Ọ̀fẹ́ràn Ọlọ́run, ọ̀fẹ́ràn Ànábì, ọ̀fẹ́ràn àwọn wòlíì. Àmánìyàn rẹ̀ ò dáa sẹ́ni tó dáa fún ọ̀jàbọ̀ kẹ́yìn. Allah. Tẹ̀síbà wo lọ ń wà àmáyà tó dáa fún yàn tí inú ń kan ọ́. Ṣùgbọ́n bíi mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ wo iye mílíọ̀nù tá a fi kọ́lé. Bẹ́ẹ̀ni. Sẹ́yìn kó ti kó lówó kékeré. Ẹlòmíì tó bá kó bí kí ni ó sọ kò wá lè kùn. Tẹ́ bá bí ó ń tàn kó ra plọ́ọ̀tù lẹ̀ kárí. Bẹ́ẹ̀ni.
wọ́n lè fi sọ pé olórí ibú ìrì tó dáa tí a bá ra ọkọ̀ yóò àrí wà náà ìbọ́kọ̀ sí da táyà rẹ̀ wá ń lọ báyìí èlò táyà lára ọkọ̀ kápẹ́ lólórí ire ni wọ́n ó ní used ni olọ́kọ̀ tí ò ní pàtì ṣé bí ló ṣe ń bí ọ ní bí ọlọ́run ni ojoojúmọ́ náà mọ́ lọ wulẹ̀ kò nẹ́dọ̀ ní wọ́n tó fún nílé àgbọ̀lé olókọ́ ta tiẹ̀ tó kàn nú ẹbí ó tún tà wọ́n tó bá já búlọ́ọ̀kù sí òkú ayé tí ì sòkú ọ̀run òkú ayé tí ò ṣe kírun síra òkú sì ni kánà yàmùsí àlàfẹ́ra ó sì rìn lórí ilé ayé àmọ́ kú ni yẹ kọ́ ni wọ́n á sọ bí lórí tó ń rọ̀ pọ̀ wọ́n mọ̀ kí bọ́ra wọn ni dámilò واصبر نفسك wọ́n tún fa ayé àyè mọ́ ó sì ti rí kẹ́lẹ́ ni tó lọ orí owó tààrà látàná sá ń ṣe gbórí mo ní kéwù èyí tó tíráàpù ọ̀hún kò dàbí jíjọ́ ní ọ̀hún àti òní tíráàpù mọ́ àwọn ọmọ ìgbìmọ̀ ọmọ òun serious níbẹ̀ mo ló rọ́pá lónìí nù jọ́gà tí ó lọ tó ń kápẹ́ ẹran wọlé kọ́ lágbà àmọ́dún bí a bàjẹ́ jẹ́mọ́ wa mo kí bàbá wa láfẹ́ wa àgbàlagbà dáadáa bẹ́ẹ̀ni ẹ mọ̀ túmọ̀ dáadáa wọn ṣe mọ̀ dáadáa wọn ṣe bá ń bọ ọjà wọn ní fi pamọ́ wàláì ìjọ tíjà bá tán wọn sì sọ fún wọn ìyànà èyí sì dáa ju ọ̀rẹ́ rẹ̀ lọ ìwọ lọkọ kúnlẹ̀ kíyàn ìwọ tí wọn fẹ́ kó bàtà rẹ̀ àmọ́ yìí tọ̀ sí ìwọ tí nù rẹ̀ ò dáa jẹ́ àmọ́ bí tọ̀ wà kẹ́ kéèyàn ó lè kò ní kó níkà wàláì pàtí rẹ́rìn sí ọmọ dùn ẹlòmíì tí bá ti rẹ́rìn yóò bàbá kò sí ọmọ torí lẹ́ẹ̀fì yẹ̀kú náà bá owó sí yàkìdọ́gù nítorí tí kìnnìún bá fẹ́ yín báyìí nítorí tó bínú jù nù. Karamakumullah kéèyàn lè kò ní ó má dáa sí bàbá lẹ́bọ̀ wà lé ní. lídà ọ̀ṣúyàwó mi sùúrù pọ̀ jẹ̀ntùmá kí ló pé jagaba lédè àwọn lédè níbùsà ẹ̀gbọ́n dáadáa báyìí lédè wọn níbẹ̀ jagaba ìtumọ̀ ní warrior the warrior èdè wọn ní èdè ìlú alùrùdántóró nínú ògùsà jagaba yẹn ṣe Yorùbá èdè kan ní tẹ̀pẹ́ kì í ṣe Haúsá ni wọ́n ń sọ bẹ́ẹ̀ wọ́n lédè tiẹ̀ lọ́tọ̀ so jagaba ìtumọ̀ ní the warrior tí wọ́n fi jẹ́ àlẹ́gáàzì ogun alghazi jagun ẹ̀gbọ́n samuuna alghazi samuuna the warrior. torí gbà tẹ́ mú wa lè kí ó jẹ́ ń tù púpọ̀. gbogbo àdúgbò lè wọ́n wọ̀ lọ́wọ́. jàmáà wa mo kí bàbá wa Bẹ́tíláyé mo kí bàbá wa chairman wa ní kọ́ra àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ni ní Ọ̀fà ní àti kàràkàrà ẹ̀ owó ìbálòpọ̀ díkàrú hírò mọ̀rùkàzí òfòdé kàrò mọ̀rùkàzí òfòdé. mo tún ọkùnrin wọn nàró bàbá ìyàwó mi ń kọ́ kí tó bá ti bẹ̀rẹ̀ mọ̀rùkàzí bẹ́ẹ̀ wọ́n nàró ni discipline tí wọ́n fọ́ nínú kíláàsì jẹ́ ọ̀nà kò tán lára wọn tó fi lọ bọ́lọ̀. ẹ̀sùn sí ọ̀tọ̀ ọ̀rá àfáà rẹ̀ tó ní máa sọ̀rọ̀ lọ ibi ọ̀tọ̀ kó sì lọ rà sí. nígbà tó jókòó ń bí iṣẹ́ gbẹ̀yìn àfáà méjì wẹ́ torí ọ̀rọ̀ pọ̀ bàbá jẹ́ wọn rí wọn. bàbá yá yìí nù ní èdè bá wàhálà o kó tẹ̀lé sẹ́lẹ̀ ẹ̀sùn àlẹ́mọ̀ ti wá láti ìjà ìlú la ń jà sí ẹ̀mọ́ ọmọwé yẹn lọ. Administry. Mo kí àfáà wa Gbódòfù níbi tí bàbá wa Sàláàtì ti jòkó báyìí. Wọ́n mú mi dóbi tí ṣé Sàláàtì ti jòkó kéwú báyìí. Mo wọ ọbẹ̀ mo wá la àgbàlá níbi tí ẹ sin àgbàlagbà yín sí tí ẹ da ìyẹn rẹ̀ funfun síbẹ̀ báyìí àbí ìwọ ọbẹ̀ wọ́n sì fún mi kò sí ẹranko tó lè wọlé tọ̀ ìkòkò lọ àfọmọ àkókò tẹ bá ti rí ẹranko tí ń sin wájú ìkòkò ọmọ àkókò ni ọmọ ọlọ́mọ rẹ̀ gbọ́dọ̀ ta fí níwájú ẹ̀ yóò gbẹ̀jẹ̀
orí ẹ lọ́nà. mo kí yín púpọ̀. Bàbá kí yín. Bàbá wa gbọ́dọ̀ fún. mo fọ àwọn àgbàlagbà kí yín. Bàbá wa gbọ́dọ̀ fún. àwọn àgbàlagbà. Allahu Akbar. Allahu Akbar. mo fi wọn kí yín. bí wọ́n ti tọ́ sí àfáàndá lámújẹ pé ibi tí àfáàndá jòkó ni ọ̀rọ̀ kan wá parí ń jọ náà. ẹ̀gbọ́n bàbá kan bẹ láyé báyìí tí wọ́n sọ̀rọ̀ sàn bàbá gbọ́ yàyà tí wọ́n wà dì sí. bàbá wa ni kí n tó bọ́ ọjà ń tọ́jú rẹ̀ kọ́ bá dùn dáadáa. bàbá wa jà ń wà á kọ́ ọdún mọ́ kọ́mọ́dún kọ́ bá kórè ọ̀ ni mo fi wíìnì rẹ̀. Bàbá náà máa sọ òdodo. Nígbà náà ni mo sọ̀rọ̀ kálẹ̀ ní mọ́mọ́ fà káìkáìkáì. Bí wàá sì wọ̀ lọ wá ẹ tó kọ́ wá sí pẹ̀ lágbádá ń kọ́kọ́ fi nǹkan sí náà. Kí n tó wá lọ kọ́ lẹ́nu tó wá sí pẹ̀ àmọ́ àwọn èèyàn ń bẹ lórí ayé. Gbàgbé ẹ̀ náà sí nǹkan bá. Man pass man. Ìyá jẹ́yàn lọ. Gbàgbé rẹ̀ jèrè. Kí àwálù sọ̀lẹ̀ àwálì. Ṣé o mẹni tí ń sọ̀rọ̀? Yóò mọ ní ìsìn. Mo kí ọba ṣé àtúnlọ sí ìkẹ́ orin. Ọmọ ìjẹ́ náà wọ́n wà ní bọ́dà mọ̀ kí mú kí gbọ́ àwọn afá. Mo kẹ́yìn afá mi. Àwọn ṣàbáàbù ni tí wọ́n mú kí lọ wọn máa dùn. Ní wọ́wé. Ẹ sì máa bẹ dáadáa. Mo kẹ́yìn ìyá wa ni mo kí ọ̀lọ́ fún rẹ̀. A'udhu billahi. A'udhu billahi minash shaitanir rajim. Àwọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Bismillahir rahmanir rahim. Hal jazaa'ul ihsani illa al-ihsan. Fabi ayyi ala'i rabbikuma tukadhdhiban. Hal jazaa'ul ihsani illa al-ihsan. Fabi ayyi ala'i rabbikuma tukadhdhiban. Kọjú síbí. Ẹ kọjú. Mo kẹ́yìn ìyá fún rẹ. Ìyá fún rẹ. Mo kí gbọ́ ọwọ́ tí ń tọ́jú ẹnìkan. Bẹ́ẹ̀ni. Bá ń dáná yẹn wá tọ̀wò ẹ̀ ní sàgbákò rẹ̀. Àmín. Mo ló sọ̀mọ́ tí wọ́n tó rí báyìí ẹ̀ ní dáràn ẹ̀. Àmín. Tí ọmọ tí ò ní jẹ́ dáràn ẹ̀ ẹ̀fọ́ sùn. Bẹ́ẹ̀ni. Ẹ má jẹ́ wọn han ìdùnnú yín lè mọ̀ fún yín. Bẹ́ẹ̀ni. Àlejòra we are not equally talented. Ó ti rí náà. Àlejòra wa. Àlejòra wa. Ẹ sì máa ń rò pé ìfẹ́ ni kárí. Kò lè kárí. Ìwọ ni ọmọ mánéjì kọ́ rí fẹ́ lò. Kò kárí ní ànábì. Kò kárí ní ànábì. Wọ́n ní hadha qismi fima malaktu. Tó bá pín nǹkan fún ìyàwó rẹ̀ ta ní tí mo lè pín ní o. Mo lè pẹ́ rẹ̀. Òkú tó lè pín tèmi ò lè pín òun náà ní ti hàn. Hal jazaa'ul ihsani Pẹ̀lú ògo Ọlọ́run wọ́n sìn jìnnà. illa Mo tún sọ bẹ́ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ yẹn lọ bá kú rèwé tẹ̀lé rẹ̀ ògùn àti òtò ní ògòrí ìyàwó ẹ̀. Wọ́n máa forí ẹ̀ gbá bẹ́ẹ̀dì yóò máa ní kì í ṣe mí báyìí wọ́n á ní lọ mú alátọ̀rọ̀. Allahu Akbar. Àjọ olóòdè mi jáde lẹ́yìn lẹ́nu mọ́. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni nídìí ọkọ̀ ọmọ yóò ti dọkọ yín. Balẹ̀ fírì ẹ̀ tí fírì báyìí. Fúri báyìí. Kẹ́gbódodo ọ̀rọ̀ wá sí àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì. hal jazaa'ul ihsani Imran lókè. illa al-ihsan. Ẹ jọ́ sí mo lè sọ̀rọ̀. Fabi ayyi ala'i rabbikuma tukadhdhibani. Mo kí olùkọ́ mi Muhyiddin Abdulrasheed. Fabi ayyi ala'i rabbikuma. Ìdí tí ní jẹ́ Al-Ghazi Joko Shamu'un Al-Ghazi. Nígbà tí a mú wálé kéwú. Bàbá wa fún rẹ̀ kọ́ ni a mú wálé kéwú. Bàbá tó mú wálé kéwú náà bá forí jì wọ́n. Bàbá wa fún rẹ̀ mú lọ ọ̀dọ̀ àfá wọn. Bàbá wa nílé Adé. A mú lọ ọ̀dọ̀ bàbá nílé Adé pé ẹ lọ bá wọn fún bàbá nílé Ìmámù. Ẹ wọ ara àjọ. Ẹgbọ́n bó ṣe rí ni mo sọ sọ, máa jẹ́rìí síbẹ̀. Wọ́n mú òun lọ sọ́dọ̀ bàbá ilé Adé. Wọ́n ní àwọn òòlè lọ́dọ̀ dáàdì ní pé ìgbà tẹ́yìn wà láyé. Àwa mú lọ sọ́dọ̀ bàbá ilé Adé. Àbàbà olóhùn yọ. Kọ̀dé Mustapha mi Mustapha wà sábà. Wà ní Mustapha mi ní ajílì kòròbá o. Ọmọ ọlọ́bẹ̀. Bàbá ilé Adé wa mú wá. Ọlọ́ba kẹ́ wọn. Àti bàbá mi. Àmín. Àwa mú gòkè.
ọmọ àgọ̀. lọ sọ́dọ̀ bàbá tó bí mi gángan. Bàbá kéwù. Kéwo bí tó ti dọ́dọ̀ tèmi o. Bàbá àti àwa pè mí gòkè. Àfà ìwọ tó ń pè mú ìdí ní káàbọ̀ bàbá mi gan pè mí lóko. Bẹ́ẹ̀ ni. Àfà ni ẹ máa pè mí. Ọ̀yájú. Kódà ìyanu. Bẹ́ẹ̀ ni. Ọ̀sẹ̀ tó ọ̀rọ̀ kí nǹkan sí ọ́. Ọmọ tó mélòó ni ọ? Ká tó pọ́n ọ̀bẹ la jùlọ tá a bá pọ́n tán yóò bẹ ọ lọ́wọ́. Ọwọ́ tó pọ́n ọ̀bẹ kó fọwọ́ ra wò tí ò bá ní gbẹ́jẹ̀. Àwọn amọ̀gà tó joyè àwọn aláyẹn ìgbà náà wọn kọ́ sí bá jókòó láàyè o. Ẹ̀yin lẹ dìbò fún Tinubu ẹnu mọ́ pàṣẹ mọ́. Wọ́n kàn fi ilé rẹ̀ da títì ni. Mélòó ní ìbò rẹ̀ lórí dábùn lóúnjẹ títì. Al-jazā'ul ihsāni illa al-ihsānu. Tinubu wà lọ lọ́fẹ́ ṣe jáná lọ́fẹ́ dá dúró torí ìkàkà tó dìbò àti wà tó gbọmọ tó ń kó lóko wọ́n kìlì ààrẹ náà. Fabi ayyi ālā'i rabbikuma tukazzibān. Ó tó bẹ́ẹ̀ sọ yẹn àwọn èèyàn ń fi àná jọ́ọ̀jì òní. Bẹ́ẹ̀ ni. Òní sì mú yanranyanran jà náà lọ. Tààrà. Yóò bẹ ọ kutukutu ni. Àti pé mọ́mọ́ lílo kan. Irọ́ ni. Ọ̀dẹ̀wọ̀n lójú wa. Òun náà ó kódà kò lè dẹ̀wọ̀n kan lẹ́yìn. Ó dẹ̀wọ̀n mọ̀ pé kò tó bá wá statement ni. Ó fi sakọ nígbà tó ṣe àmàlàjẹ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ni. Al-jazā'ul ihsāni illa al-ihsān. Mo wá gòkè torí kì í ṣe àròbó jọjọ mo wá. Bẹ́ẹ̀ ni. Mo wá gòkè. Bàbá wa ní sọ́ọ̀rì bàbá ilé àdẹ ló ń wá mo fún ọ láyé àtàkì àmà. Allahu Akbar. Wọ́n á fi dé mi lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Ló ti dọ́dọ̀ mi. Báyọ̀ fẹ́ ṣe dọ́dọ̀ yín náà. Ló bá lo òkè from òkè. Bàbá mi sì ń gòkè níbi yàrá àṣàyàn. Wọ́n á mú wá dọ̀ mí, wọ́n á ń sun yàrá mi. Àwọn ọjọ́ náà sùúrù pọ̀. Pẹ̀lú bẹ́tẹ́mẹ́tò kan tó gbé wá. Al-jazā'ul ihsāni. Sẹ́yìn gbà wọ́n á ní kí kọ́ tó sun yàrá mi ẹtú bẹ́tẹ́mẹ́tò rẹ̀. Àwọn mọ́tàgbàmọ́lẹ̀ ta kó jáde mẹ́. Ẹ̀rọ mọ́tàgbàmọ́lẹ̀. Illa al-ihsānu. Ó sàsìn ìjọba ọ̀ ń lójú ogun ni. Fabi ayyi ālā'i rabbikuma tukazzibān. Fàbí olúmọ́tà gbàmọ́lẹ̀. Al-ā'i rabbikuma Very lawyer. tukazzibān. Ẹ má máa pẹ́ni tó bá dákẹ́ ló níwà mọ́. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ò dábà o. Ẹlòmíì dákẹ́ tó níwà, ẹlòmíì dákẹ́ ìsúsìn gbénu rẹ̀. Allah. Ìyẹn tọ́ wò. Ẹ wọ́n pé wéèrè. Kì í ṣe gbìbọ̀rọ̀ yìí, só wà lẹ̀. Ń bẹ. Gbogbo àti ìdí wọn ń kùn. Ṣé ó wà lẹ́yìn búùtù? Gbogbo àwọn àfáà tí ìdí wọn ń kùn wọn. Ẹ̀yà fún ẹni tí wọ́n lò. Ọkọ̀ wọn ti ń padà lórí òkè. Àpòpẹ́ lórí ẹ̀. Wọ́n ní lọ. Wọ́n mẹ́rin ló ká yóò rí. Al-jazā'ul ihsāni Jàmáà. illa Ọ̀rọ̀ al-ihsān. kékeré tí mo fẹ́ sọ. Akramakumullah. Ká tó ṣàdúrà ẹ̀ tí ì ti ṣe Làtífù. Làtífù. Latīfu fadarikna bil-ṭayfika sur'atan. Afẹ́nijẹ́ jẹ̀lútí. Mujībun sarī'un fal-umūru tayassarat. Wọ́n tọ́ wọ́n jẹ́ jẹ̀lútí lọ bá àbá. Bẹ́ẹ̀ ni. Èmi jogun ti dáàdì mi wà lọ́wọ́ mi. Bàbá aláfẹ́ wa. Ẹ gbàgbé ẹ̀. Àwọn ní lọ́wọ́ ní lówó wọn ò ṣàlàyé rẹ̀ fún ọlọ́kọ̀ọ̀kan ni. Latīfu Orin kọ̀ọ̀kan ló ní átìmí kọ̀ọ̀kan. fadarikna bil-ṭayfika sur'atan. Bàbá lọ́wọ́ bẹ́ẹ̀ bínú. Ó ní ká máa láti fi sáré òkà ti bẹ̀rẹ̀. Tọ́. Káì. Mujībun sarī'un fal-umūru tayassarat. Ọjọ́ ń bọ̀ níjọ́ ni. Ta ló ní òsì nǹkan? Pàdé nǹkan ni. Latīfu. Ọ̀rọ̀ ilé mo fẹ́ sọ ẹkọjú sí mi ń bí. Gbogbo ẹ̀dá tí ìbá ti yọ́nú sí ọmọ ọlọ́mọ kó mọ̀ lè jí pọ́ mọ̀ wọ́n sì tó dáa. Bàbá fún rẹ̀ a máa yọ́nú sí yẹn. Tààrà. Wọ́n tún wá dẹgbẹ́ ọmọ kéékèèké. Ṣùgbọ́n lòun fún ọ lálàáfíà. Kọ́ tó dọ́dọ̀ wọn ti kàn án la. Nílẹ̀. Ẹ̀yẹ ń kúnlẹ̀ sílẹ̀ rí inú rẹ̀. Sáfà fọ̀ bẹ́ẹ̀ là ní. Àbí sáré tiẹ̀ náà. Wọ́n rí tiẹ̀ yìí. Ìwà ni. Ìwà ni.
لطيف فداركنا kí mẹ́rin ẹ̀wà ká máa lọ mọ́ kí á jẹ́ wáhid. بلطفك صاءة mo kí wọn. مجيبا سريعا فالأمور تيسرت. Abu Yusuf mo kí wọn. wọ́n náà wá kí mi. bẹ́ẹ̀ àná ẹni wọ́n tó bá wọn aráàsì tí wọ́n wà fún bẹ́ẹ̀ni tí wọn ò ti gbá koríko bí ewu ní gúnmọ̀ tí wọn jó lábẹ́ àwọn ń jẹ wọn ò ta ni torí pé kí ni súnà ni wọ́n fi sí. súnà náà fi tà á àmánà ni. súnà òdodo náà ń tà á. ń gba owó kéde tẹ́ ẹ̀ sanwó fún ọ. bàbá náà rẹ̀ dákẹ́ fún mi ṣẹ́jú mẹ́rin díẹ̀ sí i. لطيف gbogbo ayé ló ń wò mí ìkéde tẹ́ ẹ̀ sanwó fún. فداركنا بلطفك صاءة. àwọn bá lọ níwà mi lójú ìfẹ́ dákẹ́ tí ẹ bá fa orin débì kan ọ wàá sàlá pé èrí ń pa àbójú ń pa ọ àbọ̀ ń wẹ̀ nínú odò ọdún lásìkiri òde ọbọ ní owó náà àbó níye tí wọ́n ní kọ́sà jẹ́jẹ̀lú ta ó lábẹ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ èmi ò mọ̀ràn tó máa lójú ọkọ ẹ̀. مجيبا arábìnrin náà ni ẹ wá ẹ mọ̀ wọ́n náà. arábìnrin ló sọ kò sí lè lọ sí kí lè ń sọ ẹ̀ ẹnlẹ wọ́n lọ sí òparí ló kọ̀dà sálẹ̀ jẹ́ adìẹ kí wọ́n rò sí rù mí. láìláì ṣùgbọ́n ẹni tí ò ní ọ̀nà òní lọ olùsí onílòsí kò gbé ẹwà kó òsì parí ló kọ̀dà obìnrin àmọ́ pé yẹn láwè ọlọ́wọ́ lọ́kù tó kú pé ọ láwè nínú kú pé ọ ní bàbá rẹ bàbá wa á lọ ọjà tó bá ti di àwé á lọ ọjà ọ níláárí nù òsì ló sọ ọ́ dàwé ó sì ní ó sì ní òparí ló kọ̀dà ẹ má dásà wèrè lójú wa mọ́ àṣà tó ti kú rest in peace kó lọ wí jèrè. مجيبا سريعا فالأمور تيسرت. so ọlọ́run ló sọ ọ́ ọlọ́run ní ìgbà tí ó sọ ọ́ tọ̀ ọba ní Ísírẹ́lì ọlọ́run ní ẹ lọ sọ fún bẹ́ẹ̀. ẹ sọ fún bẹ́ẹ̀ èmi náà sì fẹ́ sọ fáwọn Ọ̀fà lónìí àti Jágbà àti tó múlé tí àtọwà ń bí. bẹ́ẹ̀ ni ọlọ́run ní èmi bàbá wa ní ọba èmi ẹni ìdá òtítù rọ̀díìtù karamakumullah bá ìdá rọ̀díìtù baraktu walaysa li barakati nihaya. Allahu akbar afẹ́yẹ ìjòkó ẹ dákun bọ́ọ̀sì nàró lẹ́yìn mi orí mi ti mọ̀ kẹ́ nàró bá. لطيف ọlọ́run ní èmi ìdá òtítù ẹ dákun ẹ já gbọ́ bọ́ọ̀ yẹn báyìí lè tẹ̀lé tèmi tí yẹn tẹ̀lé tèmi. tọ́tẹ̀lé tèmi ọ̀rọ̀ tá a gbà tẹ̀lé tọ́lọ́ ń pọ̀ ó pọ̀ gbogbo àwọn ọ̀dọ́ tá a dìde ńgbà kan lẹ̀ bàbá fúnra máa tẹ̀lé akáàkiri wá sí bẹ́ẹ̀ ni wọ́n máa tẹ̀lé bàbá akáàkiri fúnra ẹ̀ wọ́n máa lọ tá a bá fẹ́ náwó gbà náà múrí níyì bẹ́ẹ̀ múrí mórí di méní ní òkè láwọn máa múrí di méjì òkè tó bá bẹ̀rẹ̀ mẹ́wàá nígbà tá ó sì bàjẹ́ ọ̀fẹ́ nìkọ̀ọ̀kan òkè láwọn máa. àṣewọ̀n ìdókè níjọ náà Allahu akbar ọkọ̀ wo náà lò níjọ náà kúlú ń bọ́ báyìí chocolate colour karamakumullah àbí ìgbà ẹ dansa kúlú ń bọ́ báyìí ló gbọ́ wọ́n tún lo pálẹ̀ bá ń gbà tó yá bóòlù ọ̀wí jèrè. لطيف فداركنا because ìmọ̀ ń tẹ̀lé bàbá wa sí gbogbo ọ̀dọ́ wọn. بلطفك صاءة. èmi Ibn al-Akabir. bẹ́ẹ̀ ni مجيبا سريعا bẹ́ẹ̀ni. فالأمور àwọn àgbàlagbà tẹ́ ẹ bá rẹ̀ máa mú sẹ́ni ní 70s èmi ní ìbálòdò wọn tí ń jogún lẹ́lẹ́ báyìí. níjọ́ náà tí mo jẹ́ ọmọ ọlọ́wà ní kójú mi ó tètè tó mo kéré àmọ́ ọpọlọ ti dàgbà. karamakumullah wọ́n pinnu fún bàbá dáàdì mi látọ̀ ọmọ ọdún mẹ́ta ní wọ́n ti gbà mí lọ́wọ́ bá wa pé eléyìí mi ní mójútó fúnra mi. Imam sẹ́yìn bẹ́ẹ̀ ni. مجيبا bàbá náà sì mójútó mi káyẹ̀ ó pọ̀. سريعا àwọn ọmọ gbàgbà náà mú ìhó wọn ni jími lágbo kan gbàgbà gbé mu má lọ. ẹ jọ ẹ jẹ bá rìn kan tó dáa ẹ ti sọmọ yín lámúre ẹ̀fọ́ ọmọ yẹn nìkan o ká fi yókù lẹ̀ bẹ́ẹ̀. karamakumullah وخالط إذا خالطت
ẹ sì lọ ní tó jẹ́ lọ́wọ́ ọ̀fọ́mọ rẹ̀ sí sáǹpù fara ayé. àbí wọ́n rí dànù lára ẹ̀. ṣé fún rẹ̀ wá tẹ̀yà bí wọ́n tẹ̀yẹ̀ báyìí. àbí gbogbo ọ̀nà ti nílé bẹ́ẹ̀ ti jòkó yìí ara ló dá ẹ̀ ara ní ara ló dá. àti ń gbé sàárè wa bẹ̀. ilé rẹ̀ wọ́n tún ti bí ilẹ̀ tó lọ kọ́ mi. إذا خالت jẹ́ ń tú yìí. ní ìbá tẹ̀lé tèmi lọ́nà ìyọnu sí. wọ́n yọnu sí ìyọnu ló bí léyìí. ìyọnu ni ìyọnu àwọn tó bí yóò papò dí ayé aláyé. bẹ́ẹ̀ ni bàbá náà máa ń sọ̀rọ̀ kan ní bàbá yín dáa púpọ̀ ẹ̀ lè mọ̀tọ̀. kó dàda pàdé àwọn ọmọ mi náà. bẹ́ẹ̀ ni wàláì gbọdọ̀ mọ́ rí báyìí. ẹ̀bà aláfẹ́ wa. ẹ gbọ́ younger brother yín tí wọ́n á pàdé wọn ní rédíò. ó pàdé Dr. Kamal. wà ní wá bàbá yín dáa. bàbá yín dáa kí gbogbo yín rí bẹ́ẹ̀ tí tá lọ tẹ̀lé nínú wọn. ó wá ní olóńtẹ̀lé ẹ̀fún rúgbìn ló tẹ̀lé. sẹ́ni bá ṣe dùn náà ṣe bí ẹ̀tẹ̀lé ra yìí nábílélé ìyá kan bá kan ló bí àbá. وخالد إذا خالت bàbá wa ní younger brother yín. lọ́kẹ̀rẹ̀ wa. àwọn ni bàbá yín dá kọjá akẹ́mọ́yìn lọ. orí mi sì ń wú mo ṣe jẹ́ nìkan fún tí wọ́n sọ because èmi ò fẹ́ kéèyàn purọ́ tó bá ní bàbá mi ò dá bàbá rẹ̀ náà dá. torí náà lọ pa ọ́ lọ pọ́jú mẹ́ni ó bí mi pé wọ́n dá ayé ọmọ ọlọ́mọ ni wọ́n sì jẹ́ fi kú. wàláì gbogbo ọmọ ọlọ́mọ ni wọ́n tẹ̀lé ká wọ́n kà fọwọ́ rẹ̀ fọlọ́ ni. كل موفق tẹ bá wá fíìlì nígbà yẹn gbogbo ọmọ àdúgbò wọn wà wọ àná ni bàbá wọn wà mú ọ̀rẹ́ wọn wà lọ lé ogun kò ní fíìlì wọn wà kó wa lé kí o yá ọmọ kéwù àtọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ṣe ṣe tẹ̀mí lọ́gbọ́n náà nù wọn lọ fídíò gidi wọn lọ alẹ́ lẹ́rìn wọn lọ tàfà wọn lọ mọ ilé ọmọ ọlọ́mọ wa lé kéwù. من العلماء أهل التقى والتسدد. má bínú kí n sọ̀rọ̀ díẹ̀ níbi torí ìkómọ ni wọ́n bá ọkọ ilé níbi tó kọ́ ọmọ sílẹ̀ abọ́ ọkọ lónìí. bẹ́ẹ̀ ni kùkú rẹ̀ ò ní rún. àmín. ilé ní ń pè ní kùkú àwọn tá a kó bẹ adìẹ náà lónìí tí wọ́n máa wọ́kú. وخالق إذا خالت. wọ́n ní ìdáhọ̀rọ̀ bí tùbáràtù tí n bá yọnu sí yẹn tí yẹn sìn mí lé kí mo gbà lẹ́rú yóò máa lálù baríkà lọ ni. Allahu Akbar. lẹ́yìn sàn lùbárakà ti ní àyà ṣùgbọ́n àlùbáríkà ti máa fún ọ̀ràn kan o kò sópin fún ma. ọmọ tí ó bíríkì ẹ̀ kò ní jáde níran yín. àmín. wọ́n sọ kalẹ̀ yí dórí ọmọ mi tí ó dànù àlùbáríkà nùhù ó dànù lórí ọmọ ẹ̀ tìlú tún dànù lórí ọmọ ẹ̀ àná olójú ó dànù ìyá wọn lọ́sẹ̀ àrọ ọmọ lè pé ti bóde. tọ́ ẹgbẹ́ mo la fi ń bẹ̀rẹ̀ kí ẹ sọ̀rọ̀ ẹ má dá sẹ́ wà nù. ẹ má pépé o. tí a bá lọ́mú òyìn ọmọ tó jẹ́ ADC Tinubu lọ́wọ́ lónìí. bẹ́ẹ̀ ni. gbàrà tí àwọn ẹ̀sìn ẹ̀ báyìí mo ní màmá rẹ̀ sìn. bẹ́ẹ̀ ni. ọjà kó mọ̀ rí bá ń fún lọ. àwọn arábí ẹgbàgbé ẹ̀ àwa lórí àti òdòbálẹ̀ ní sí báyìí. ẹ̀yin lẹ́sọ̀ igi rẹ̀. bẹ́ẹ̀ ni nílọrin. kí ni ń jẹ́ bẹ́ẹ̀. mo ní kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀ wọ́n fara sìn inú bàbá wọn sì dá. bẹ́ẹ̀ni ẹlẹ́mọ̀nà dá. ìwà pọ̀ ẹni wà bẹ́ẹ̀ bá rí abáyé ó mọ̀ ọ́n rábàbà kí ló sì wọ́n tínú rẹ̀ ń kan sáyé ọmọ ọlọ́mọ ọmọ ọdún ọdún méje wọn ò yàn ọmọ ọmọ ẹgbẹ́ tó tẹ̀lé yẹn níbi àyíyàn. kíláàmù kọ́ wọn lọ. a sì gbọ́ di jójo tẹ̀lé ẹ nísìn. ọlọ́run járe bàbá ó wà lọ́wọ́ mi fíkọ̀ ni authority ni ó wá ní èmi ọlọ́run o ìdá òsìtù bẹ́ẹ̀ báyìí lè sẹ̀mí tó gba ìpè tó sẹ̀mí tó gbé pè tó bá tọmọ ọlọ́mọ jẹ́ tínú rí odò tẹ́yìn ra mọ́tò tó lọ jó táyà rẹ̀ tó rílé tó dáa tó mọ lójú tí lè wó tó ké èso sábẹ́ táyà lóòrùn dayọ̀ sẹ́ńgẹ́rì. musa ń ba ayé jẹ́ wọ́n ń ba ayé jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ báyìí lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run mo ní tí ń ṣe fún un gadiptu mo ti bínú nù. ó béèrè kí n bínú n wá react. àmọ́ kì í sọ ní ìbàjá ẹ máa gbọ́ o onífàyè zaga gadiptu la antu
tí n bá bínú tó wà ní lágbájá ọ̀ ní sí oríire ọba tọmọ ọlọ́mọ jẹ́ ó ṣe nǹkan wá yín mú sí kéèyàn yín mú sí lulẹ̀ yìí kò ní rí tó dá máa láyé ọ̀rọ̀ yẹn mú ba because èmi ò tiẹ̀ máa alọ́nàmọ iye ọkọ̀ tí mo ṣàdúrà sí níjọ́ tí ní pa abẹ́lẹ̀ bá gbẹ́ tiẹ̀ dé kò ní lásìlẹ̀ ètò àsáárà tí ó pọ̀ bẹ́ẹ̀ bá dàgbà láàrin ìsinmi wa ni kí wọ́n fọ ọkọ̀ tó lé èmi ní wò ló sọ̀nù lé yín tó bá lè mí à ń gun ni àfi tó lè nígbà mo ti lọ tí mo travel dé sí mo kó àti mo kó lọ kalẹ̀ ọ̀tọ̀ làwọn tó lọ torí ó ti rẹ̀ wọ́n gbà tí ń bọ̀ mo tún kó mi tí bá tún kó wọn wá bẹ́ẹ̀ ṣe yọwọ́ lọkọ̀ ṣe máa yọwọ́ àwa tá à ń lò yẹn gbódà nínú orin gbó ẹ mọ yomi láti dáwó lẹ́yìn. àbí. akramakumullah akramakumullah. irin lásán ṣèbẹ́yìn lájọ kó lọ. Mina al-ulama. ẹ ti máa ti kọ̀rọ̀ ẹdẹ́lẹ̀ kẹ́jẹ́ kí n ṣàdúrà. akramakumullah. jẹ̀mọ́ ọlọ́run tún wá dákẹ́ ń bẹ̀. kò dákẹ́ ń bẹ̀. ó ní làántù ló sọ. dákẹ́. ó ní tí n bá ilé bínú sí yàn ń sẹ́bi lè. kò wá dákẹ́ àìdákẹ́ ni wọ́n ń bà mí nínú jẹ́ jù. wọ́n ní dáná àǹtù ó ní tí n bá bínú sí yàn tá wọ́n tàbílùkù làánà ti sáà bí amínà ní wàlẹ̀. ọlọ́run o. bàbá sẹ́ẹ̀rẹ́ rí mú wá nísìn. pé tí ẹ bá tún sórí ibú yóò dòrí ọmọ. ó ní tí n bá làánà ẹnìkan péré ọlọ́run wá ní tàbílùkù làánà tí sáà bí amínà ní wàlẹ̀. ó di ìran keje kí ibinú mi tó kú lórí wọn. sáyé ò ní ti parẹ́. ayé ti lọ ṣọ́ra ọlọ́run forí jìyà. Àmín. wọ́n jẹ́ àgbà làánà. Àmín. ọmọ yín travel out wọ́n là abroad. bẹ́ẹ̀ni. ẹ gbé èso sínú sọ́nà ni. wàláì. gbàgbé ẹ̀ tí ẹ bá ń travel nínú tọ́lọ̀ máa wọ láàníyàn ẹni tí máa bí mi ò ní problem. wàláì. bàbá rẹ bẹ́ẹ̀ ni. èrò ebi báyìí. kí ló kàn mí. bẹ́ẹ̀ ni wọlé àga àgàmọ́ fi jòkó ń jòkó. ọmọ olóore ikú sí kóka. ọlọ́run ìsọba bẹ́ẹ̀. hal jazaa'ul ihsan illa al ihsan. ọmọ olóore kẹ ikú sí kóka. ikú sí kóka. ẹ̀yin yàrá tẹ wá bí. ẹ má wulẹ̀ wọlé àfa àkàwé pọ̀ ọmọ yín ó yàn ẹ̀yin lẹ̀ dín kánrin wọn yàn ẹ lọ tún àníyàn yín ṣe. ìjọ rọlẹ̀ máa tó bá dáa fún yàn kì í dénú ọ̀pọ̀lọpọ̀ yín. ìjọ tẹ̀dá alákàtí wọn ní pàlàsì kí sáìsáìsáì ẹ lọ chẹ́ẹ̀kì ara yín rẹ̀ bá rí ká ìwọ́n lánàá irú èyí yóò sì dákó fún lóru. àwọn ọlọ́mọ rẹ̀ ò lọ́kọ̀ ọmọ yẹn tó ọ̀dí wọn ní bọ́ọ̀ lóògùn ọlẹ́nu tó fi yẹ sáà sọ́dọ̀ yẹ tọmọ rẹ̀ gbogbo ọmọ àrámù lọ kó ọ̀dọ̀ tó ọlọ́run tọ́jú tá ń bá wọn. ọwọ́ náà pọ̀ lẹ́kùn ṣùgbọ́n ti pààyàn lẹ́kùn. máa sún lọ sunkún sábọ́ àtún fún kolobá tábọ́ bá kún á gbé dúrọ́ọ̀bù fún ọ èyí lọ́sùn tó fi lọ bọ́lọ́ tó fi gbà tọ́ funfun. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ bí nìyẹn o gbogbo àwọn ọ̀dọ́ àfọ́ àtàsí wà bí náà káàní ti ní ọgbẹ́ lọ́kàn. tọ́ ẹ̀mí gbé dọ̀tí. n lè jẹ́ lómi ògà ó ní fáírọ́ọ̀sì. ẹ̀mí ti gbé dọ̀tí. ẹ̀mí bó o ní sàmúlẹ̀ tí owó kọ́rù èyí kó kọ́ débi tẹ́sítì nípa kí ni ń ṣe sájọ bàbá rẹ ló kọ́ ni àbí. àwọn tí ń ṣe wo tí àwọn tí ń tẹ́ bí àfọlọ́bọ̀ rẹ̀ bí tèrè. Mina al-ulama ètò kan tasaddudi. jẹ̀mọ́ ìwà ẹni náà because a gbọ́dọ̀ má dùnnú lónìí. bẹ́ẹ̀ ni nínú ọkọ̀ tàbí bọ́lẹ̀ ní sọ fún Imam ni o ọlọ́pàá ni. bẹ́ẹ̀ ni Imam. àwọn méjì Usman ọ̀gá ni. bẹ́ẹ̀ ni ọmọlájà Abdulwasi kò sí tí n lè fi jẹ́rìí pé kò parun jẹ rí. bẹ́ẹ̀ ni ọlọ́pàá àdúrà. tẹ́ bá ọlọ́pàá tẹ́ ẹ̀ bá ti rí lẹ́yìn mi lóhùn tẹ́ ẹ̀ ràn méjèèjì wọ́n lọ sí kìyàmù lẹ́yìn. ọ̀rọ̀ yẹn náà fílà ni. so èmi ò lè bá wèrè ọlọ́pàá rìn. láíláí. tí wọ́n máa misbehave tí wọ́n máa tàbọ̀ máa tẹ́gùn lásán. àmọ́ tí yóò. ẹ̀ tí ó bá ru wa rìn kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ kábùkù kàn. bẹ́ẹ̀ ni èèyàn nu. èèyàn gidi.
ọmọ Ìlọrin sí ni wàláì. ẹ̀ sì kọ́ lọ́n tóbi Allahu ó tọ́ pé tí ó dùn mọ́ jù náà lọ ọmọ Ìlọrin ẹ̀mí ìgbàdúgbò wọn òkè lélẹ̀ ni mo bá délé mo mọlé wọn ìkejì ọmọ Kánò ni ẹ̀gbọ́n èèyàn lẹ́ ń wọ ọ méjèèjì bàbá wọn mójútó mọ́ṣáláṣí wàláì tàláì. ọmọ kí ó ti bá tún wá ṣùgbọ́n wọ́n ṣe kòbókò fún. wọ́n ní ọ̀ jẹ̀bílá ọlọ́pàá. ọlọ́pàá gbọ́dọ̀ lọ wí jèrè. من العلماء أهل التقى والتسدد. ìwọ̀n bá tí mo fẹ́ ké ní. akramakumullah. kálukú wa tẹ̀sùbá rẹ tó gùn bí ejò náà kọ́ ló fẹ́ lò. ọkọ o jọlọ lójú. kò jọ náà lójú. ìjọ. kí ó kọ́ wọn náà fi pè ọ́ náà tó rí rí ó fi wú. àbí. tó bẹ́ẹ̀ dán ọlọ́run ló kù. tí wọ́n lọ sọ ló kọ ni. wọ́n lọ sọ ló kọ ni. àkànnà fẹ́ kí ọlọ́run sẹ́ ìwọ lọ fún lókì. ṣèbáà tó bí àwọn tó a kì í sá tọ́lọ̀ kì í ni. Allahu akbar. bóun là á ṣe pé tí ó jùlọ. Allahu akbar. Allahu akbar. ẹjá níyàwó ọdá ní ṣókí bó ṣe wà inú rẹ yọ inú rẹ mọ̀ yọ o bẹ́ẹ̀ ni inú rẹ yọ o ó yọ pọ̀. gbogbo ẹjọ bàbá o bẹ́ẹ̀ ni tí kàlífà bá dòde wàláì wàláì. lọ́rọ̀ wá jágùà a ní ẹ máa ṣe gbogbo rẹ wàláì inú rẹ dùn. inú wọn yọ wàláì. èmi wọn bí tó ti lórí ibú tiẹ̀ tó ti kéke bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ojú wọn lọ máa wú lẹ́nu. inú rẹ wá ní gálọ́ọ̀bù oníkọ̀tọ̀ nǹkan tọ́ àwùlọ̀ wú bọ̀. bọ́ọ̀sì wà náà sì lọ wà dòní dòní. ọ̀rọ̀ wọ́n họrí ọ̀rẹ́ ọ̀dọ́ rí. ẹ jẹ́ bẹ́yìn ọ̀dọ́ náà sọ̀rọ̀ ẹ akramakumullah. gbàgbé ẹ̀ akramakumullah. àjíǹtù lè mọ̀nà àyẹ̀kọ́nà ẹ̀gbọ́ bí takidiri àbí kìíní kan ẹ̀gbọ́ bí kírísímàtì wà takidiri ó ti wá bá akramakumullah. olóòtọ́ mi lójú ẹ̀ tó gbà tó má mà dájú pé ìpín mi ń bẹ bí n ṣe máa pín nǹkan sí wa kéèfàyà sọ kí ló dé tó ń ṣe kéta kí ló dé tó kàn dà lórí ayé aláyé ẹ tó ṣe ń dìtẹ̀ ló ti sùn lọ yìí wọ́n jajúlẹ̀ lórí wọn ṣe bí wèrè. wọ́n gba ac wọ́n làágùn. Ivan ká tó máa lọ àníyàn ló bí lè àníyàn ni ọlọ́run sì nǹkan tó. bẹ́ẹ̀ ni àníyàn ni. ọlọ́run kì í ṣe kí ni. kì í sì nǹkan tó. bàbá yìí sì bàṣírí èèyàn tayọ kọ́lọ̀ mọ́ bàṣírí ọmọ wọn. ọlọ́run náà ní òní sàbòsí wa máa ń rọ búkà bẹ́ẹ̀ lọ́la àmì lẹ́lẹ́ àbẹ̀dì. man amila salaha fali nafsi wa man asaa fa alayha wa ma rabbuka من عمل صالحا فلنفسه. tí bá rí kí ló ti mọ ara bàbà bí tí láyé tí mo yẹ tàbí ní palace kúránì wọn tó tẹ wù. bẹ́ẹ̀ ni ó fẹ́ báyìí. wọ́n á tẹ bẹ́ẹ̀ ni níjọ́ tí wàá dé ààyè yìí bẹ́ẹ̀ ni wàláì bàbá mi wà náà gbèsè tábà yìí nítorí náà wà wo pálọ̀ mi èmi wà lọ́mọdé náà mú kan mo tẹ́ ọ̀dọ̀ tí lè máa mú ti bóde ni. wọ́n bá lọ n ló fà á tí wọn ò fi lọ jímọ̀ mí tí wọn fi lọ bọ́lọ̀ ẹ̀yìn mi láti máa kírun tọ́ba kírun tó wà jáde bàbá mi mo ti kí tòní o àdéhùn tí mo bọ́lọ̀ ṣe nu o ṣùgbọ́n ọmọ ọlọ́mọ náà ń yọ ọmọ ìjọ náà sọ̀rọ̀ náà bí àná ẹ wá ní ń dá fọ́mọ wọn ẹ fojú sọlẹ̀ ẹ lọ wo bọ́lọ̀ ti ṣe ọmọ ẹ lọ wo bọ́lọ̀ ti ṣe ọmọ wọn ẹ lọ Àbújá kẹ lọ wo bọ́lọ̀ ti ṣe ọmọ bí ti láyé ẹ gbàgbé ẹ tèmi kàn mọ́ ṣe ìyàwó rẹ ní Kaduna jò ní. bẹ́ẹ̀ ni ó bú yàrá tí bàbá rà ní dọ́là ní ó fún mi jọ́nà. bẹ́ẹ̀ ni dọ́là ní. nígbà tí ẹnìkan bóde tí ó fún mi ní iná báyìí sólà báyìí 40 ló fún mi lẹ́ẹ̀kan náà níbi ìyàwó gbà kó mi ló kọ́ àtàrà mi mi ò sì gba náírà jọ́nà dọ́là ní sàǹgbàsá. ìyàwó la lọ kó sólà la kó wálé. mo fún ọ náà bẹ́ẹ̀. ومن أساء فعليها. mo wá sọ ló ta kókó ọmọ bí tìrà yín ni o bẹ́ẹ̀ lọ́jọ́ orí ọmọ náà ẹmọlẹ́nìkan kéré ó yára dáa fún un wọ́n ti kílíọ̀nù kó tó dé ni wọ́n tí wọ́n ràn lẹ́rù ọdún pẹ́ kó tó dáa fún ọ bàbá wo ló ràn lẹ́rù ta ló bá gbé fúnra lọ gbé nǹkan rẹ̀ ọ̀fẹ́ léwu lórí kó tó gbé débi tó ń lọ
wọ́n ti bẹ́ẹ̀ kan gbé kí wọ́n tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ àwọn tó bí ẹ ti padà mọ́ yẹ́yẹ́. Allahu Akbar. Allahu Akbar. àbí ìgbà ni ṣe báwọn ẹ̀yìn wúrì dí mo wà yìí àbí mi sara yín ni. ọ̀dà nísìn àkàn ni wọ́n ṣàṣẹ́lẹ̀ fọmọ ìrọ̀lẹ́ pa wọ́n máa dájọ́ fọmọ wọ́n máa dájọ́ pẹ̀lú tẹ̀sùbá. ilẹ̀ wí abimọ̀ kan fi 10 million sákàǹtì ẹ̀ àwọn abí kan tó dàgbà afúnlọ́pàá adélọ́mọ orúkọ yóò ní tó gbé 10 million. kóòtù ẹ̀ máa ń na kó kàn máa lé interest ẹ̀ lásán yóò máa pọ̀ yìí lọ ni ẹ jẹ́ lọ́dọ̀ àkàkalẹ̀ fọmọ yín kí wọ́n sì jájà tí ọ̀nà kejì mọ́tà àti kọ́lé kalẹ̀ fún tí ọ̀rẹ́ ti lè rí ìkan wá dàgbò tó wá níyàwó sílé mìíràn tí yóò ní tó bá ìjẹ́kọ́ kalẹ̀ fún. ẹ̀jẹ̀ sí ní wóróworó àbúrò ojú òjì pàápàá ẹni tó kọ́lé sí bọ́dà àtẹni tó ń gbé family house. bọ́dà ẹ̀wù mi ẹ̀yin lẹ láyà ní ilẹ̀ ilé gbé mẹ́ ayọ̀ǹda fún yín ẹ sábà fàyà kí olóòrè ní ọgbọ́n kù yín wá gbòòrò bóòrò lọ rí jẹ. wà á ní àṣà falẹ̀ àlùkásí àwa ìsọ̀rí lọ náwó fún bẹ́ẹ̀ni àti àwọn àfáà lápapọ̀ àwọn àmọ́ gbowó ọpẹ́ nísìn. wá kú wá papọ̀ báyìí. bó lọ wí. báyìí ní ọlá bàbá tó bí mi tó fọ̀ ọ́ lé mi lọ́wọ́. pẹ̀lú ilé ẹ̀sọ́ pẹ̀lú ọlá bàbá ilé àjẹ tó fọ̀ ọ́ lé bàbá mi lọ́wọ́. ẹ̀ńdà ìbàlẹ̀. ọlá bàbá wa tó ṣe pé ẹnìmọ̀kádámù àgbà lónìí fún gbogbo wa lọ́fà yìí lójọ́nà Tìjání wọ́kẹ̀ ìlànì. tí wọ́n fẹ́ fún bàbá ilé àádẹ. ọ̀rọ̀ àlè wà á dẹ̀ àmọ́. yóò wọlé àbí tọ́wọ́ náà ti ń bọ̀ tó wọ́n fi rí ọwọ́ tèmi tó pé ọlọ́run wá sí fi nọ́mbà 10 ìmọ̀mù kẹwàá fún ìlú Ọ̀fà orí mẹ́wàá sí lòǹkà ti pé tá a bá kọ 11 a padà sí 1 nù. bẹ́ẹ̀ni. ọ̀ṣẹ́ ìkọ̀ ṣòro kí. ọlọ́run wọlé ayé aṣọ tí ń wọ̀ lóde. bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n kó sí mi nínú pé máa gbé àrìnká wọlé àṣẹlẹ̀ wọn ibi àyè kù sí ni ẹ sí ibẹ̀ kò ní tọ́ sí ọ. àrífín sọnà sí. wá ní fi àárẹ̀ gbénú ẹ̀. ẹ kó iye tẹ irú àwọn fẹ́ ká àṣírí fẹ́ tú kò ní tọ́ sí ọ. ọ̀rẹ́ gbé ọmọ sí nínú ẹ̀. ó lè pè nínú àlá. ẹ̀yin ìyàwó rẹ̀ dà. فإني علي لصبر عند البلية عزيز أو فؤادي ìyàwó tí ẹ lò. ẹ kọjú sí ẹsẹ̀ ń gbójú bàbá. àlíbà ọlọ́pàá o. àlíbà ẹ tọ́ bàbá yìí. ما ألاقي من الأذى. قالوا لا ẹjọ́ ìlàpá àwọn mú nǹkan sí kan. فإني قليل الصبر عند البلية. lọ́wọ́ sí ẹ̀yìn. 1 and 2. ọ̀wù àdéhùn bọ́sìn dúró dúró pẹ̀lú ìgò rẹ̀. mo lọ wí. ẹ̀yin àfà ó lòun dúpẹ́. àwọn tàbí àyìn tàbí kú bẹ́ẹ̀. fọ́ adi. ẹnì kejì dà. máa kíkí máa wọ̀ báyìí because tẹ́lẹ̀ ẹ̀mí mi ò tiẹ̀ kọ́lé musa ń kọ́lé kí ó lọ ni. Akramakumullah. ìyáálé mi ló wá pè mí ìyá mi dá ó ní dákun ẹ dákun. a mọ̀ pé ẹ̀mí rẹ̀ ò sí ilẹ̀ tó fẹ́ kọ́ yìí kọ́ bí táṣìírí owó ti máa bò fún wa ìyáálé mi ló pè mí ẹ̀kọ́ tó sílẹ̀ yìí yá wa ẹ dákun. ẹ̀ ń gbà bẹ́ẹ̀ gbọ́ ṣé ń gbọ́. ó lọ bí kan wọ́n ránṣẹ́ ni ọ̀n gbọ́ yóò ti sẹ́ fún kejì ẹ̀ mo fẹ́ kẹ́ mọ ìdí tí mo fi yára kọ́lé wọ́n ní bí tá a mọ̀ bàṣírà wa sí dàkún kọ̀ fún wa mo ní sẹ́ fẹ́ ilé ọdún ni mo kọ́lé mo wá parí ẹ̀ mo wá mú ọ lọ mo wá tún tó kó lọ wà ní family house ló bá tún ní dàkún wàhálà sí rí jẹ́ àmà lọ́bẹ̀ ṣùgbọ́n ti kọ́ tán ọ̀yá ní pẹ̀lú ògùn ọlọ́run bọ́ sí kọ́lé lé lórí àṣírí ò ní túláìláì bẹ́ẹ̀ náà ń lọ́nu lé wọ́n mí yà yín bẹ́ẹ̀ ni. ẹ̀ẹ́dọ̀ máa gbé ogun yín bì tó bá lòdì ẹ̀mọ́ ìjọta ní lẹ́yìn wọlé o. bẹ́ẹ̀ wá fi góòlù kọ́lé ó lè dàbí ẹ̀wọ̀n
tí o bá sí dùn lóńbẹ wá sí tí ń sọ fún kejì ẹ tó bá dé. ọ̀nà ló dé. ó dà onímọ̀ lẹ́yìn bí. onímọ̀ gbígbì. Azil Fuadi. Ẹ máa rìkọ́ọ̀dù ẹ̀ ọmọ tá a bí ni wọ́n. Ma ulaqi min al-adha. Ṣé ẹ kọjú síbí? Ṣé inú ilé yìí ẹ fẹ́ abẹ́ ẹ fẹ́? Wọ́n náà fẹ́. Ẹ kọjú òkè. Déédéé tó fi ṣe yìí ó lè fi ṣe karambà ní. Bẹ́ẹ̀ni. Kò sí ẹ̀ẹ́dẹ́ mú un. Gbà mélòó? Olóṣìṣẹ́ owó rẹ̀ bá làágùn. Rí nàdá lẹ́kọ̀ọ́. Ìgbà mélòó lèèyàn fi ná tó sáti gbòtẹ́ẹ̀lì 250 pàdé 300. Máa jẹja. Bàbá bá lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ní ìsìnwó jẹ̀dí mọ́lẹ̀. Wọ́n jẹ́ àwọn wọ̀nyí tẹ̀lé mi lọ́bì kẹ́ńjọ ní ìmọ̀ ara wọn. Wọ́n bá róúnjẹ tí ń yẹ wọn lójú báyìí. Wọ́n bá ẹnìkan kọ́ dá pléètì kan wò. Wọ́n ní sọ̀mọ́ yìí tẹ̀ jẹun àfà 17,000 pléètì kan. Ó ní gbẹ̀ngbẹ̀ ọlọ́run dára lórí. Wọ́n ti jẹ́ kọ́ pé o. Ẹ kọjú síbí. Kò sí ní tẹ́ ẹ lè fún lórí tó ṣe yìí torí ẹ lè kọrú rẹ fún táàpù tó ṣe fún aláàṣẹ fún ẹ jẹ́ kí inú rẹ máa dùn. Bẹ́ẹ̀ni gbajúmọ̀ lọ́kọ yín. Gbajúmọ̀ ni iṣẹ́ kan ló ṣe tó kọ́ yìí ẹ kọjú bí ará Amẹ́ríkà ó wà wá ará London ó wà wá ìyàwó àbá àti bá ti yanjú níbi òun lẹ̀kùn ebi ni ó pa. Àbá yìí ń pẹ́ o. Ẹni ń pẹ́ kí ni ẹ ń ṣe máa lọ. Tó bá dalẹ̀ tó ṣàdúrà fún because ẹ ti kú òní ń bọ́ sí ẹ mọ́. Kò lọ́rọ̀ yín báyìí. Lónìí báyìí ó yọ ẹ kú òní kò àbọ̀ sí ẹ mọ́. Ọkọ̀rọ̀ Déédéé apartment ẹnìkan kan yìí bẹ́ẹ̀ lómi ìbá kọ tó ti lu ìbòrí ọba àlú wọn ní òsì. Alhamdulillah. Kò sí tẹ́lẹ̀ fún ẹ sábà fún ní dùnú. Ẹ bá tọ́jú ọmọ rẹ ẹ má jọ lọ́mọ ihe lójú rin. Akramakumullah. Ẹ má jọ ọmọ ihe ká. N tẹ́ ìjòkó tì nù. Ẹ gbọ́ dáadáa báyìí. N tẹ́ ìjòkó tì méjì ni ọlọ́run ti yanjú kan náà tìǹ àti tìǹ. Tìǹ ló bí tìǹ. Àbá sì láìkí tìǹ. Kí ló gbó lọ sí mi? Àbá sàmúlẹ̀. Ẹ lọ jòkó. Ṣé ọmọ tó jẹ́ ìpè ẹ jáde báyìí? Ó yẹ kéèyàn ojú èèyàn mọ rírì. Wàláì. Mo travel kan jọ ní kì í ṣe Nàìjíríà. Akramakumullah. Èmi wá gun plane, wọ́n á ní kọ́ mọ̀ mi gun ọkọ̀ lẹ̀. Wọ́n á gun ọkọ̀ lẹ̀. Àwa débẹ̀, wọ́n á ní kọ́ kó wa lóru. Wọ́n á ní ṣéwù. Sọ pé mo lówó plane lẹ̀kùn fún ọ ni. Oníbẹ̀ ni sà. Mo ní mo fẹ́ kọ́ mọ wàhálà tí ń ṣe kí n tó rówó. Ó ti máa pọ̀ ní 5,000, wọ́n sàdá 50 million. Oníbẹ̀ ni mo ní tí mo fẹ́ kọ́ mọ̀ náà. Kò wá sílé kò sí kejì rẹ̀ lé, ó wá tún kun àkàtà pọ̀ wọlé ra wọn. Bẹ́ẹ̀ni. Wọ́n á kún ọ lọ sí ìjú. Bẹ́ẹ̀ni. Ìjú ọ̀tà. Mo tún mọ kó àtúnlọ́lù kan tẹ́kọ̀ọ́ wọlé pa kìíní kan owó dé ọ̀tà. Àwọn àlù kan àtún á lọ ìlàró àwa dé. Mo ní ẹ káàbọ̀ wọ́n kọ́ sùn. Mo ní bòrò dáadáa. Mo ní ntí mo fi lé tẹ́ dáàdì mi abẹ́rẹ́ kan 10,000 tí wọ́n kó fún yín 20,000. Mo fẹ́ ká mọ̀ pé ibi tá a ti ń rí ìjẹnu kìnìún lọ. Kò rọrùn. Kò easy. Àìdélé rò kẹ́lómi lè bá kéwì. Wàláì. Ìwọ náà tọ́jú wọn ṣọwọ́. Ọlọ́run ti bà sí rẹ̀ báyìí. Yányá. Ọlọ́run bú ọ láti rí o kó máa pọ̀ sí lóko o. Insha Allah. Wọ́n sì endurance dọ́wọ́ rẹ̀. Ọ̀hún láfaradà. Bẹ́ẹ̀ bá ṣe ń gbòòrò sílẹ̀ gbé wọn máa pọ̀ sí. Odò tí bá ti ń fẹ̀ ẹ máa bọ́ palamba ẹ máa bá gò ẹ máa bá ìgbẹ́. Tó ló bá kéré ló ṣe mójútó tó bá fẹ̀ tán yóò kọjá agbára olúwẹ̀. Odò rẹ̀ ti ń fẹ̀ báyìí. Ọlọ́run ló bọ̀ mánéjì ẹ̀. Sọgbọ́ ntí bàbá rẹ̀ fi wá ti bí ìkà pé ṣé wo lè ẹyọ ọmọ ẹ máa lọ lẹ́yìn ọdún lè jẹ́ ìyàwó rẹ̀ sí. Ó dáa tí mo bá gbà máa kó bú alẹ́ lọ́dọ̀ mi padà ọdún lè jẹ́ wọn lè ṣe. Ilé yìí ò ní pa á yan. Bó ṣe wù á lójú yìí kò ní jásán àbànújẹ́. Máa lọ ká ṣàdúrà. Ta ló wá fẹ́ ràn án lọ́wọ́ lórí àdúrà tá a ṣe? A ti ṣáájú.